ojú méjì ètò bàbá ètò ojú méjì ètò bàbá ètò ojú mẹ́rin ló ṣiṣẹ́ kó tó kú ojú méjì ojú méjì ètò bàbá ètò. Orí pé kò ní bàbá o, ẹ má fìyà jẹ, nítorí pé kò lẹ́yìn kankan. Ẹ má fìyà jẹ, orí pé kò ní bàbá o, ẹ má fìyà jẹ wọ́n, torí pé kò lọ́kàn mọ́. Ojú mẹ́rin ló ṣiṣẹ́, kó tó kú ojú méjì o. Ojú méjì ètò bàbá ètò ojú méjì ètò bàbá ètò ojú méjì ètò bàbá ètò ojú mẹ́rin ló ṣiṣẹ́ kó tó kú ojú méjì ojú méjì ètò bàbá ètò. Kábíyèsí rẹ Elédùmarè. Babátúndé ọmọ Balógun, Prince lọmọ jọ̀ọ́ lórí àtọ́jú ògo. Babátúndé ọmọ Balógun, Prince lọmọ jọ̀ọ́ lórí àtọ́jú ògo. Ọlọ́run aṣẹ̀dá mo tún ṣe kábíyèsí lákọ̀tún ni. Ó ti kú ojú méjì o, ojú méjì. Bá mi. Bàbá ètò ojú méjì. Olùtọ́jú mi. Ètò ojú méjì. Ètò bàbá ètò. Ọ̀pá kò tẹ̀lé ìrìn àjò. Èmi Babátúndé ọmọ Balógun kábíyèsí rẹ Elédùmarè. Ojú méjì. Ojú méjì. Ètò bàbá ètò. Ìjẹ́ gbèdégbèdé mo tún fẹ́ gbèjé gbẹ̀jọ mo béèrè èdè lọ́wọ́ elédè dẹ́jà àkókò yìí. Ojú méjì. Ojú méjì. Kí là ń gbèdégbèdé tèmi kò mí o, ìyẹn lórí ètò ojú méjì ni. Ló ṣiṣẹ́. Kábíyèsí Ọlọ́run. Ojú méjì. Ìjẹ́ta ni là ń gbèdé náà. Ètò bàbá ètò. Ọlọ́run aṣẹ̀dá ni tó ṣe mí báyìí lókè ìpẹ̀láyé bá mi. Orí pé kò ní bàbá o, ẹ má fìyà jẹ. Ǹjẹ́ mo tún fẹnu fọ́gbá dédé àkókò yìí mo fún oyin mu o. Fìyà jẹ, orí pé kò ní bàbá o. Mo ń tagbọn ṣàlẹ̀ bọ́yọ̀ mo wá di pèdèpèdè. Orí pé kò lọ́kàn mọ́, ojú mẹ́rin ló ṣiṣẹ́. Ọ̀rọ̀ mi wá di pákúrúte tó mi túpetúpe. Mo ní pátápátá lórí àpáta káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Babátúndé ọmọ Balógun mo wọlé kọlẹ̀ lódìdí ni. Ilé kún bí bàbá mi mo tún dé o. Mo dé sí ìkànnì Prince FM Radio. Ìkànnì tó wà lórí ayélujára. Tá a wà nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn yẹn lórílẹ̀‐èdè Nàìjíríà láwa. Ojú méjì lètò. Ètò tó ní í ṣe pẹ̀lú àwọn opó. Mo tún ti lé àwọn àlejò opó méjì lórí ètò Gbáǹkọ́gbì kábíyèsí rẹ Elédùmarè. Àwọn èèyàn ti wà lójú òpó tí wọ́n ń wò mí. Ẹ̀yin tèmi ní Germany àti ní Canada, London, America. Ẹ̀yin ti Qatar, South Africa. Ẹ̀yin ti Saudi Arabia. Kàrímọ́tù kọ́kọ́ ló fi hàn mí kí n tó wọrí ètò.
ó ní Babátúndé ọmọ Balógun Prince ẹ máa bọ̀. Ó ṣí platform yẹn fún mi lórí laptop. Ó ní kí n wo ìlú tó ti wò wá lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ tó sì gbọ́ wá. Ìfẹ́ tẹ́ nípa ìkànnì Prince FM Radio. Àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. Ọlọ́run aṣẹ̀dá tó wá jí ọ̀pákùtẹ̀lẹ̀ wa ní ìkànnì tá a wà yìí. Òní bá wa ṣe é. Ta ni Babátúndé ọmọ Balógun? Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọba tó mọ ìkọ̀kọ̀ mi lókè pẹ̀ láyé. Má sọ pé ò ṣe mọ́ o. Kí n má ti wọrí agbágbé. Ẹ jẹ́ kí n lù wọ́n lọ́gọ̀ ẹnu. Lórí ètò lẹ́nìí, a máa fún ẹnìkan lówó láti pàṣẹ ẹ̀gbọ́n mi dáadáa tó wà nílùú London. Àtẹ̀yìn àtayá àtọmọ. Òkú yìí wọ́n ní fi ránṣẹ́ sílé o. Wọ́n ní kágò yí wá sí Nàìjíríà. Ẹ bá ṣàmì fún Mr. Káyọ̀dé David Sótòmí. Wọ́n ṣe ìlérí wípé bàbá kọ́ńfọ́ọ̀tì lóṣooṣù ẹgbẹ̀rún mẹ́wàá owó oúnjẹ tí bàbá yóò fi dàgbà tí yóò fi dògbó yóò yà mọ́ lé sí ni kò ní dín. Ó mọ fún bàbá yìí lóṣooṣù. Wọ́n ti sẹ́ǹdẹ̀ ó ti wọnú àkáǹtì mi. Owó yẹn lẹ́ ń wò lọ́wọ́ mi yìí. Ẹ̀yin tèmi, owó yẹn lélẹ́yìí. Mr. Fẹ́mi Balógun, Motúnráyọ̀ Abdulsalam, Jagunmádé Àlàbí Ṣakírátù, ìyàwó àbúrò mi dáadáa, Page 1, Jagunmádé Àlàbí Ṣakírát, onáwó abẹ́ tó ń wò mí, bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ́ bá mi share. Olúwafọlákẹ́mi, Olúwafẹ́mi, bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ́ bá mi share. Olórí FF Sọfúnmádé, pẹ̀lú agbára Ọlọ́run aṣẹ̀dá ní dopò ọ̀sán gan o. Mo lálejò opó méjì, ẹlẹ́hàá làwọn méjèèjì. Bẹ́ẹ̀ ni Babátúndé Kamil, àwọn náà ń wò mí, bẹ́ẹ̀ ṣe ń wò mí mọ́ bá mi share. Kábíyèsí rẹ̀ Elédùmarè ojú méjì lẹ́tọ̀. Ẹ lọ sí ìkànnì Prince FM Radio báyìí. Ẹ lọ sí péjì wa lórí Facebook. Ẹ lọ síbẹ̀ ká ẹ like ẹ̀. Ẹ mọ̀ wá gbàgbé. Òru Ọbẹ̀ ní Ọ̀wọ̀ TV lórí YouTube. Òru